صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم. وعلى آله وأصحابه وسلم. آمين. gbogbo àwa tí a bá máa pé Ọlọ́run bẹ ní ara wa ká dákun kí a kasára sọ́lọ́run pé Allahu Akbar. Allahu Akbar. má gbọ́ Ọlọ́run tóbi bí ó ti yẹ kí n kà má wá sí ọ. Ọlọ́run kú lẹ́ni tá a máa gbé tóbi bí ó ti yẹ. Alibarika la wá wá yìí yóò sì tẹ̀lé wa lọlé pẹ̀lú gbọ́lọ́. Àmín ya Allah. ẹ bá ń kasára sọ́lọ́run dáadáa pé Allahu Akbar. Allahu Akbar la shabi'a bimithlihi. àti àtàrà Ọlọ́run akí Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. wọ́n sì ní anífẹ́ Ànábì ní lákúwẹ́ńbí báyìí ni wọ́n wí. Sallallahu alayhi wa sallam. asẹ́kùbọ̀ àsálàtù fún Ànábì. Sallallahu alayhi wa sallam. Ya Rabbi ya Ghaffar, Ya Rabbi ya Ghaffar, ighfir li abdika ya haya salati. Ya Rabbi ya Ghaffar, Ya Rabbi ya Ghaffar, ighfir li abdika ya haya salati. Bismillah, qul huwa Allah. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. آمين. mo kí gbogbo àwọn mọ̀nyàmọ̀nyà tí ń bẹ níkàlẹ̀ ọlọ́mọṣáájì kí a rí yín pẹ́ o. آمين. albarka wala sayyidil wujud. آمين. ẹ̀yin náà ni ẹ̀jọ̀gbọ́n oníṣẹ́ Ọlọ́run Ànábì Muhammad. صلى الله عليه وسلم. aburú tí ó bá wa tá a fi jogún nǹkan mi ọlọ́mọgbé bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa. سلام سلام أين المدام. mo kí yín púpọ̀. خذوني عليكم وأنتم كرام. mo kí ayé wa Ishaq Ajo. خذوني عليكم وأنتم كرام. ẹ dákun gbogbo àwa àfa nígbà máa dá kọlọ́yọ̀ kọ̀ọ̀kan ni àmọ́ mo fà Nábì Muhammad kí gbogbo wa. سلام عليكم سنة نبوية. ìrìn àjò ń bẹ lẹ́sẹ̀ mi. إجابة ẹ dákun. فرد على كل مسلم. àtàgbà àtìgbà ò ní dàrú mọ́ gbogbo wa lọ́wọ́. سلام عليكم سنة نبوية. mo kí àfa wa Jalalul Khair Jalaluddin. سلام عليكم سنة نبوية. olólùfẹ́ Shehu Salati ní tipẹ́tipẹ́. سلام عليكم سنة نبوية. ilé olè márùn nílọrin ilé tó halẹ̀ ni ilé ìpìlẹ̀ sí ni. bẹ́ẹ̀ bá wá rí ilé ìpìlẹ̀ àtàwọn ọmọ ìpìlẹ̀ tí wọ́n tún wá nífẹ̀ẹ́ ilé ìpìlẹ̀ àtọmọ ìpìlẹ̀ ẹ rí i pé alẹ́hìrì kò dà sásùn egbò máa tọ̀ràn ni. سلام عليكم سنة نبوية. bí wọ́n bá ń wọlá kankan mọ́yàn la àfi kéèyàn náà wọlá àwọn tó gbé ẹlòmíì náà mẹ́lòmíì náà la. سلام عليكم سنة نبوية. ntí ń da àìní dàmá Sheikh Jalal ọlọ́run ò ní fi sàdéhùn fún yín. إجابة فرد على كل مسلم. abiyamọ tó fẹ́ jèrè ọmọ kó dákun kó dákẹ́ fún ìṣẹ́jú mẹ́wàá tí mo fẹ́ fi sọ̀rọ̀ tí màá fi lọ. سلام عليكم سنة نبوية.
bẹ́ẹ̀ bá fẹ́ jèrè ọmọ tó sì fẹ́ kí oore wọn kalẹ̀ kó kalẹ̀ kó yóò bá nẹ́bí lẹ́ẹ̀mẹ́ta kéré. ìjà àbátò ìdóní àlá kúlì mùsùlùmí. mo kí gbogbo ẹ̀yin ìyá wa ó débè ó dẹ̀rọ̀. Salamu alaykum sunnatun nabawiyyatun. gbogbo ntẹ̀yà bá ní tí o bá ní abujẹ́ njẹ́ kó egbó ní kò ní nǹkan kan. Salamu alaykum sunnatun nabawiyyatun. gbogbo ntó tara yín jáde wọ́n soríire kalẹ̀ wọ́n soríire kalẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run. Salamu alaykum sunnatun nabawiyyatun. ẹ lápẹ́ ẹ̀sàmí mo ṣàdúrà fáwọn ọmọ yín ẹ̀sàmí. ìjà àbátò. nǹkan mi lè ṣe ẹ̀sàmí. faridoni ala kulli muslimin. mo kí gbogbo ẹ̀yin rijalullah ẹ̀yin tiwantiwa ẹ̀yin tẹ̀ ìsọlọ́tẹ̀. Salamu alaykum sunnatun nabawiyyatun. oore tẹ̀ filẹ̀ sílé wọlé ànábì tẹ̀ dárun mọ́jú fún ọlọ́run ó jẹ́ délé bá tèmi náà. ìjà àbátò. faridoni ala. kulli muslimin. bẹ́ẹ̀ bá fẹ́ oríire nínú ọdún tá a wà ń bẹ̀ yìí àtàìmọye ọdún tí ó tún ṣe láyé kó máa ń pariwo Allahu Akbar. Salamu alaykum sunnatun wí bẹ̀ dáadáa. nabawiyyatun. rí mo kí ìkàlẹ̀ mo kí àfàwà àgbà ya Sattar mo kí wọn kalẹ̀ Sheikh Jalal táfa Sattaru bá dé ẹ bá ń kí wọn bí mo ti kí wọn kó tó dé. Salamu alaykum sunnatun nabawiyyatun. ó yẹ ká jọ gbà wọn lálejò ni torí ilé mi ni wọ́n wá. ìjà àbátò faridoni ala kulli muslimin. àfàwà ya Sattar àfà tó dáa tọkàn wọn dáa kánìyàn dáa. Salamu alaykum sunnatun nabawiyyatun. àpadà sí ibú àpadà sí ìgbà kò ní bá ya Sattar. Salamu alaykum sunnatun nabawiyyatun. Ijabatu faridun ala kulli muslimin. yorùbá nàbì bí mo ti fẹ́ o ala ọ̀sára. Salamu alaykum sunnatun nabawiyyatun. ayé ànábì lọ́wọ́ náà lẹ wọlé ẹkúrìn. Salamu alaykum sunnatun nabawiyyatun. Sheikh al-Miskin billah. Ijabatu mo kí kalẹ̀ yìí. faridoni ala kulli muslimin. mo wá kí ọmọ ìyá mi àfáwọn Abdulaziz Shiko. Salamu alaykum sunnatun nabawiyyatun. pariwo ṣéwù dáadáa. Salamu alaykum sunnatun nabawiyyatun. pariwo ṣéwù dáadáa. Salamu alaykum sunnatun nabawiyyatun. wíwá tí mo wá lónìí wíwá tẹ̀bí ni wíwá ti ọmọ ìyá ni. Salamu alaykum sunnatun nabawiyyatun. àwa tápà alówe tá a máa ń pa wọn ní kàágan sarakala kúnmiya yé kundiya. Salamu alaykum sunnatun nabawiyyatun. àwọn àfa gbádùn mi púpọ̀ àfa àtẹ bá rí tí ń dunnú nígbà tá a fẹ́ gbé rẹ̀ tí ń sọ̀rọ̀ ẹ lọ́ wò dáadáa ẹ rí i pé àwọn tó bí ẹni rẹ ni wọ́n. Salamu alaykum sunnatun nabawiyyatun. wọ́n ní bí sàárà ò tó lé kì í dé ta. Salamu alaykum sunnatun nabawiyyatun. ẹ̀rí bí n bá wà ń bí yìí láti ìdájí àbí látàná ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Salamu alaykum sunnatun nabawiyyatun. ọ̀yà mi ni òtúkọ̀rọ̀ tó fọ́ mi lójúmọ́. Ijabatu faridun ala kulli muslimin. Yorùbá ànábì dáadáa kí n rí. Salamu alaykum. ẹni tí ó bá múná lọ lálẹ́ yìí kó Yorùbá ànábì kí n rí. Salamu alaykum sunnatun nabawiyyatun. àdúrà ní í ṣe fún àfàwọ̀ Abdulaziz Shiko.
شيخ رحم الله حياته ودولته. àti fún gbogbo àwọn àfáà tí ń bẹ láàyè yìí lónìí àtàwọn jàmáà. سلام عليكم سنة نبوية. gbogbo wọn tó bá máa pé lónìí agbára kan ní gbà àdúrà ní ya Rabbi àwùná ya Rabbi àwùná falimu anumu ayyadun wa ma limurihi illam tuhimi kifawu bismillah. فالمعان مؤيد وما لمريه إن لم تعن كفار. يا رب عونا فالمعان مؤيد وما لمريه إن لم تعن كفار. فما لمغيه إن لم تعنه كفاه. wọlé ẹrú Ọlọ́run tó jẹ gbèsè láyé a máa wá tí ó jẹ kò wá ní rí yóò wá lọ àdúgbò tí ń gbé yóò lọ jẹ gbèsè yóò jẹ gbèsè oúnjẹ. àwa jẹ bẹ́ẹ̀ káàkiri àṣì àhà ẹrú náà ó dọdọ Ọlọ́run. فيا ربي عونا فالمعان مؤيد. Ọlọ́run mọ́sá wọ lóru òní gbogbo ẹni ó jẹ gbèsè nínú wa Ọlọ́run mọ́sá bá wa san. فيا ربي عونا فالمعان مؤيد. gbogbo ẹni tí wọ́n sọ pé ó ti tán fún èèyàn ló wí bẹ́ẹ̀ kì í ṣeré Ọlọ́run Ọlọ́run mẹ́jọ tán fẹ́ ní kọ̀ọ̀kan wa. ويا ربي عونا فالمعان مؤيد. wọ́n ní lómi ò ní bímọ láyé èèyàn ló wí bẹ́ẹ̀ kì í ṣeré Ọlọ́run. ويا ربي عونا فالمعان مؤيد. ẹlòmíì bó bá jẹ tàárọ̀ kò bá bí ó ti jẹ tọ̀sán dépò tí ó jẹ tálẹ́ gbogbo ti ń jẹ́rìí ibi ọlọ́nkà kó fẹ́ni kọ̀ọ̀kan wa. ويا ربي عونا فالمعان مؤيد. وما لمريه إن لم تعن كفاه. bọ́ọ̀ bá fẹ́ ebi nínú ayé rẹ̀ bá pariwo Allahu lẹ́ẹ̀mẹ́ta. الله ربي عونا فالمعان وما لمريه إن لم تعن كفاه. bọ́ọ̀ bá fẹ́ kí wà tòṣì kẹ́ dágbére fúnra yín kó má yálé rẹ̀ máa bá yòbó ànábì lẹ́ẹ̀mẹ́ta. فيا ربي عونا فالمعان مؤيد. وما لمريه إن لم تعن كفاه. wọ́n dákọ̀ ànábì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni tí ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ló yòǹbó ń ṣe Ọlọ́run dáadáa. إذا ما شئت في الدارين تسعد فكفر بالصلاة على محمد. فكافر بالصلاة على محمد. ولا صوم يسير ولا صلاة لمن ترك صلاة على محمد. لمن ترك الصلاة على محمد. Ànábì ní bẹ́ẹ̀ bá yóò bọ́ ànábì. Sallallahu alayhi wa sallam. Má bẹ́ẹ̀ bá yóò bọ́ ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. Ẹni tó yóò bọ́ ànábì òun ní kò ní sínú àlìjánná tó bá dijọ́ àlìkìyàmà. Wala
صوم يسيء ولا صلاة. ẹ̀yin ọkùnrin tẹ́ wà mẹ́rin ní nam ẹ̀yin bọ́ ànábì kó sẹ́tà àwọn ìyá yìí sí kọ́bọ̀kọ́bọ̀. ولا صوم يسيء ولا صلاة لمن ترك صلاة على محمد لمن ترك صلاة على محمد. àfàwọn khalifa الشيخ عبد العزيز شيكو. إذا مشيت في الدارين تسعد فكافر به. síkó mẹ́ta náà ní bẹ́ẹ̀ lè sàláàtì. حياكم الله. síkó mẹ́ta síkó mọ́ pé. متى bàbá tèmi la kọ́kọ́ síkó nínú ilé ṣe usalaati. Abubakari síkó bàbá tèmi la kọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ síkó mẹ́. صلاتي وتسليمي وأزكى تحيتي. eri ti síkó tèmi ló dáa ni ti síkó ṣiṣẹ́ wò làhálíkọ́ dé. صلاتي وتسليمي وأزكى تحيتي. ó di síkó mélòó. méjì. dá mi lóhùn lé àjà. صلاتي ṣé ẹ fẹ́ kí n tètè máa lọ ni. وتسليمي. síkó kẹta dẹni síkó jíṣẹ́ wò Abdulaziz síkó. صلاتي وتسليمي وأزكى تحيتي. على المصطفى Mukhtari khairil بريتي. bọ́ ọ bá fẹ́ jíire ọmọ tó fẹ́ kí sí ọmọ rẹ̀ ṣojú ẹ̀mí rẹ̀ jọba náà bí kò kàmílà ń bì. صلاتي وتسليمي وأزكى تحيتي. Sheikh Abdulaziz صلاتي kápẹ́ níbi tẹ́ wá ní tẹ́ ti wá dà gbogbo àṣírí àwọn baba aláwa tẹ́ wá dà á lẹ̀ síbẹ̀. صلاتي وتسليمي وأزكى تحيتي. àṣẹ funfun kan ò ní kí funfun kan má funfun àdòtí ń bẹ mi funfun ọ̀tọ̀ọ̀tọ̀ ni. صلاتي وتسليمي وأزكى تحيتي. iyán funfun funfun ni ẹ̀kọ́ funfun funfun ni gàrí funfun funfun ni funfun 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 ni mílíkì funfun funfun ni. صلاتي وتسليمي وأزكى تحيتي. ojú sámà fẹ́ ẹyẹ kan ò sì fẹ́ gbẹ́gbára wọn rí. على المصطفى Mukhtari khairil بريتي. àṣẹ gbogbo ń táwọn bàbá ń kálukú bá ṣe àsọmọ kẹsẹ̀. صلاتي وتسليمي وأزكى تحيتي. ẹ̀sán táwọn bàbá wa náà là ń kó yàn yín lónìí. صلاتي وتسليمي وأزكى تحيتي. àníkọ́lọ̀ ń wọlá ẹrú kan tí mo sọ pé ó jẹ gbèsè. حياكم الله. gbogbo àdúgbò wa mọ̀ ó ní gbèsè ni. الله. gbogbo ìlú ló mọ̀ ó ní gbèsè ni o ṣeun àtẹ̀gàfárì tiẹ̀. فالمعان مؤيد. wọ́n á tẹ́wọ́ sọ́lọ́hún ẹni tó sọ pé ó ti tán fún ọ òun ni ojú tán fún májò tán fáwa. ويا ربي عونا فالمعان مؤيد. أهلا وسهلا وما لبني أبوني إلا متعني كفاء. yorùbá nẹ́bí kọ́ta rẹ̀ ó máa rí dùn lára rẹ̀. ويا ربي عونا فالمعان مؤيد. ẹrú wo ni gbogbo àdúgbò wa ń fi ṣe yẹ̀yẹ́ kó ní gbèsè ni nǹkan kírun lásán ni ngbàwẹ̀ lásán ni ńlọzáwí lásán ni ńsàsàlátù lásán ni. ويا ربي عونا فالمعان مؤيد. gbogbo ẹni tí ń bẹ ní kọ̀rọ̀ tó fẹ́ fi ọ́ ṣe yẹ̀yẹ́ lérí nǹkan kan sí méjì tí ń jẹ́ bànújẹ́ fún ọ wọ́n lóòrù òní ọlọ́run ká kó ń bẹ̀ fún wa. وما لبني إلا متعني كفاء. Mọ̀lánà Al-Khalifa أدام الله حياته. ẹni ó jẹ lówó tó pọ̀ ńgbà àwìn náà jọ ńgbà jọ ọ wá gbà ó pọ̀ ẹni wá ní yín sì hàn ọ́ lè mọ̀ lọ́la gbogbo gbà ló mọ̀ ní ìjọba yìí ló ń fún mi lówó ìjọba yìí ló ń fún mi lówó. الله.
ó wá sọ fún wípé tó bá di lọ́la ọ̀la tọ̀la òní ju ọ̀la tọ̀la lọ. Allahu akbar. kò sì ní bùkátà kankan bì kankan kò sì ní ìrò kankan bì kankan. Wa ya Rabbi auna fal mu'anu mu'ayyadun. A'udhu billahi minash shaitanir rajim wa iza salaka ibadi anni fa inni qaribun ujibu da'watad da'i idha da'ani falyastajibu li falyu'minu bi la'allahum yarshudun. فإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي فليؤمنوا بي لعلهم يرشدون. ọba mọ̀ pé bùkátà rẹ̀ ó bíyá lóru òní tí ó sì sẹ́ni tí ó bọ̀ bíyá rẹ̀ tó jọ lọ́run lọ sọ pé Allah. وإذا سألك عبادي عني ó wá di lọ́la ó ní tó bá dọ̀la kó wá bò rẹ̀ kò sì ní kò ní bùkátà kankan bì kankan kò ní ìrọ̀kàn kankan bì kankan. إذا سألك عبادي عني ọba wa sọ pé kò ní ìrọ̀kàn kankan bì kankan. فإني bí gbogbo nǹkan bá lè má mùsùlùmí má mùmínì má gbàlẹ́ aláwo lọ. Allah agéèrè ni o gbé àti tẹ̀sùbá Allah wà lọ pé ọlọ́run ọba ńlá ọba tí o sírú ẹ̀. Allah ó wá gbé agéèrè ó sàlù àlá ó lọ mọ́ṣáláṣí ìwà ń pè ọlọ́run anta Allahu. Allah Anta Allah. Bí nǹkan bá ka ọ́ láyà, ta lè yàn pépè. Allah Ẹ̀rí àwọn tí wọ́n ń pépè nǹkan míì ni wọ́n dákẹ́ ni wọ́n wí mu. Allah Ra'aytu rabbi bi'ayni qalbi فقلت لا شك أنت رأيت ربي بعين قلبي فقلت لا شك أنت رأيت ربي بعين قلبي فقلت لا شك أنت تفوت فقلت لا شك أنت Adakọ̀ àṣírí Ọlọ́run lọ́wọ́. قلبي Àwọn ẹni àṣírí náà tó wá wọlé. شك Anta àṣẹ́bù tẹ̀fútù. بعين قلبي Tẹ̀fútù kan Ìlọrin kan ni. لا شك Kò ní bàjẹ́ kò sì ní fẹ́ bàjẹ́. رأيت Tó bá fọ̀rọ̀ àṣeyí ni lòdùdì. بعين قلبي Ẹ ṣeun. فقلت لا Ayakumullah. شك أنت رأيت ربي بعين قلبي. فقلت لا شك أنت À ń dákọ̀ Ọlọ́run lọ́wọ́ àwọn ẹni Ọlọ́run wọlé. Bàbá wa pé bùkátà rẹ̀ bí alálẹ̀ sọ pé Allah. رأيت ربي بعين قلبي Ìwà ń pè Ọlọ́run ló kọ̀ Ọlọ́run ń pè Ọlọ́run ó pè dáàrin kan. الله Lóru fẹ́rẹ́fẹ́ bá gbé e lọ. ويا ربي عونا فالمعان مؤيد Nígbà tó lọ́wọ́ ọba tí ó gbàdúrà rẹ̀ bàbá olówó kan bẹ ní àdúgbò wọn òun náà sunkún kan mi الله ń banújẹ́ sí nǹkan kọ̀kọ̀ tí ń bẹ láàrin òun àtọlọ́hun. ويا ربي عونا فالمعان مؤيد Orun tí bàbá olówó yẹn ń sùn lálẹ́ tàná májúmọ́ tòní ló bá wá lálàá wípé bùkátà rẹ̀ ó ti bíyá. ويا ربي عونا فالمعان مؤيد Àmọ́ pẹ̀lú májẹ̀mú wípé bó bá di nídàájí tó jí
gbogbo mọ́sálásí tó o bá rí tí ń bẹ ní àbá ilé rẹ̀ gbogbo ẹni tó o bá bá nínú mọ́sálásí náà gbé owó tó tó owó fún. ويا ربي أونا فالمعان مؤيد. gbogbo mọ́sálásí tó o bá bá ní àbáyé ọ̀dọ̀ rẹ̀ tó súnmọ́lé rẹ̀ bọ́ ọ bá ti dùn ẹni tí ń bẹ nínú mọ́sálásí náà nínú bùkátà rẹ̀ tí wọ́n náà ń béèrè lọ́dọ̀ àwọn Ọlọ́run á fi lé ọ lọ́wọ́. وما لمرئ إلا متعني أكفا. ìjì nídàjí bó ti jí nídàjí àfáàwá tẹ fúùtù. ويا ربي أونا فالمعان مؤيد. ọkùnrin tó jẹ gbèsè ń bẹ mọ́sálásí tóun sùn lọ́wọ́ tó sì ṣe ṣàdúrà tán. bàbá olówó òun náà ti dìde ó ṣàlù àlá ló gba mọ́sálásí lọ ń gbọ́ dé mọ́sálásí tó kàn tẹ̀lé mọ́sálásí ọkùnrin tó jẹ gbèsè ló ṣílẹ̀kùn fún ó ti ṣílẹ̀kùn fún ó ní alhamdulillah àdúrà tòun náà ti gbà lónìí. ويا ربي أونا فالمعان مؤيد. ọlọ́wọ́ nídìí nǹkan kan lọ́dọ̀ rẹ̀ owó rẹ̀. الله. àlá tí mo lá mọ́júmọ́ ni wípé n ti ń dùn mí lọ́kàn tí mo fẹ́ kọ́lọ́hún ṣe fún mi látàrí ìmọ̀ye ọdún kì í ṣe pírọ́blẹ́mù tèmi lówó àmọ́ n ti ń bà mí lẹ́nìí. àlá tí mo wá lá òun náà ni wípé tó bá ti dìdájì kí n lọ mọ́ṣáláṣí tó bá súnmọ́ lé mi gbogbo ẹni tí n bá ti fojú kàn níbẹ̀ kí n gbé owó fún. ويا ربي أونا فالمعان مؤيد. صيام الليل لا توتي ولكن لا أمد وللأمد كداء لا أمد وللأمد كداء أتاسوا بالدعاء وتزدريه أما يدرك ما فعل الدعاء فما تدري بما صنع الدعاء. ọba gbé owó fún bó ti gbé owó fún. ǹjẹ́ kẹ́rù ní bàbá olówó kó padà kó máa lọ ó ní kóhun tó máa lọ. Allah. ó ní dákun torí Ọlọ́run bọ́ ọba tún ní ìdí mi nọ́mbà ilé mi ní Allah. àdírẹ́sì ilé mi ní Allah. fóònù nọ́mbà mi ní pè mí bùkátà rẹ̀ ń bọ̀ bíyà rẹ̀. أتاسوا بالدعاء وتزدريه. ẹ̀gbọ́n tọkùnrin tó jẹ gbèsè yìí wí fún un. Allah. ó ní bó o ní ti pè ọ́ ìní pè ọ́. أتاسوا بالدعاء وتزدريه. ọba tí mo pè tó fàwọ̀ wá ọba àwọn ní tún pè yóò tún múrù rẹ tó tún jùrù rẹ wá fún mi lọ. وما تدري بما صنع الدعاء. wà á máa tẹ̀lé bí máa. صنع الدعاء. aláwo dé wá àfa tó lọ́n fi hàn tú káyà mọ́lé láàárọ̀. وما تدري بما صنع الدعاء. náà lọ́lọ́run gidigidi. وما تدري بما صنع الدعاء. dàwùsáwù tá a máa kà yẹn bolo sáadé sírì bí sírì tàmùsì bìlẹ̀ àmáyì bí kánzì kalimakafí bìlẹ̀ àbáyì bí àwàlílẹ̀ báàrí ìsìlẹ̀ lùdòdì mìnà àlàmílẹ̀ bẹ́ẹ̀bí ilà ṣùhúdì bí màntàwé fi ìlìmì kàlímà zòní wà á má hàwà olè tàwó lómi mákìnà ní àlá. bọ́ọ̀bá ní pírọ́blẹ́mù kan sí méjì sí mẹ́ta níbo ló yẹ ká darí rẹ̀ lọ. ọ̀dọ̀ Ọlọ́run ló yẹ ká darí rẹ̀ lọ tọ́lá náà sọ pé òun súnmọ́ wájú ká sọ̀rùn wa lọ bí wọn náà bá wà pé lónìí lóru òní àdúrà rẹ ti gbà. dìde sókè lẹ́ẹ̀kan náà. sọ ti dìde. wọ́n bá pariwo aláwọ̀ lẹ́ẹ̀mẹ́ta. wọ́n ní ìta ṣe yìí bàbá wa àmírù ní jésù ọlọ́run bá ń kẹ́ wọn. ọlọ́run wọn náà bá ti dúró yìí
bàbá wa Al-Khalifa. Al-Khalifa. Ọlọ́run jẹ́ sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ọlọ́run jẹ́ sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ọlọ́run má gbà yín lọ́wọ́ wa nísìn. Ọlọ́run má gbà yín lọ́wọ́ wa nísìn. Má gbà wá lọ́wọ́ ara wa mọ́ Ọlọ́run. Má gbà wá lọ́wọ́ ara mọ́ Ọlọ́run. Bí ó bá tó yàtọ̀ fẹ́ nìkan. Ó yẹ gbé báàsì àtúnwá sí àwa. Báàsì àtúnwá sí àbáṣí àtọ́fẹ́. Gbogbo owó tó bá máa pàdùn àti mo tọrọ lónìí ó ti gbà. Wá jáde síta. Ìwọ tó wá mọ̀ pé àdúrà yìí ti gbà. Wá jáde síta. Wá jáde síta. Àyà Rabbana bi ardi wa samaihi. Àyà Rabbana bi ardihi wa samaihi. Àyà Rabbana bi ardi. Má jẹ́ kó bá nílì yẹn sáré pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní wọn. Àyà Rabbana bi ardihi wa samaihi. Àyà kò bàbá wa wọ́n ló wà dùn àfa wa ní ọlọ́wọ́ jáde pé ọlọ́mọ pa wọ́n ní sí. Aláyárí dálàláhì. Mí náà mojú wọn náà bàbá wa àmàsá ní Allahu Akbar. Ọlọ́run kó wọn náà. Rabbana bi ardihi wa samaihi. Ala ya Rasulallahi kunta raja'ana wa kunta baghwan wa lam takun biya. Rabbana bi ardihi wa samaihi. Kunta rahiman hadiyan Allah. liyamki alayka al-yawma wa kana baqiya. Allah. Rabbana bi ardihi wa samaihi. Bàbá wa ṣàdúrà fún Khalifa. Má ṣe. Ọlọ́run má pa yín fún wa Khalifa. Bàbá wa àmàsá wọ́n ṣàdúrà fún Khalifa. Wọ́n ní kọ́lọ̀ ń kó dà yín lágbà. Kọ́lọ̀ ń kó dà Khalifa wa Sheikh Abdulaziz. Kọ́lọ̀ ń bẹ wa ṣe fún wọn. Ọlọ́ bàbá wa gbà àmàsá náà. Rabbana bi ardihi wa samaihi. Allahu Akbar. Allah. Gbogbo bẹ́ẹ̀ tí wọ́n yóò rí bẹ́ẹ̀. Ọlá Khalifa wa tí wọ́n ń gbé ní kò bàbá wa Khalifa àmàsá. Èmi náà ń bọ̀ wá mọ̀ lóbi yìí lọ́dún yìí. Ọlọ́wọ́ wọlé àná Muhammad kò ní kí ó bàjẹ́ fẹ́ yìí náà. Ilé yóò ní dàrú. Bí ó bá tó yàtọ̀ fẹ́ yìí náà yóò tó dáa ni. Wala hawla wala quwwata illa billah. Ẹ ṣeun sá. Bàbá wa Jalal, bismillah. Mo ti kó bọ́mọ ìyá mi. Àyà Rabbana. Sauti Arẹwà ló pè mí lóru òní. Lábẹ́kúta. Ẹ dákun ìṣẹ́jú kan. Ẹ ti lè lọ, ẹ yóò bá ná Muhammad. Ẹ ti lè lọ, ẹ ti lè lọ. Ẹ yóò bá ná Muhammad. Sallallahu alayhi wa sallam. Bàbá Waziri, àwọn Yorùbá ní àkàrà ojúde Yorùbá ènìyàn. Àwọn bàbá Waziri ní àkàrà ojúde Yorùbá kẹ́niyàn. Àmọ́ lọ́dọ̀ gbogbo èèyàn kọ́ o. Àmọ́ lọ́dọ̀ gbogbo èèyàn kọ́. Ẹni tó mi àmúlé rẹ bá ti rú yóò padà tọrọ ní mo bẹ̀rẹ̀. Ẹni tó mi àmúlé rẹ bá rú yóò padà tọrọ nínú lẹ́kẹ̀jọ ni. Bọ́lọ̀mbá ṣerú oore yìí nínú ayé wa, nínú ẹbí wa, nínú ara wa tá a bá máa lórí àpàdà nàgàwó rẹ̀ mí tí ò tó báyìí. Bọ́lọ̀ ṣe wá ṣe nú oore yìí nínú ẹbí wa nínú ara wa báwo bá wà máa yìí àmọ́ nàgàwó ẹlòmíì ta ni. Ọlọ́run ọba tó ti nàró ayé yín ẹ̀tún ní padà wá sẹ́yìn náà. Ọba tó ní àwọn ayé yìí kò ní padà wálẹ̀ mọ́. Gbogbo ẹbí ọmọ kan ní ẹ máa ń tó ṣẹlẹ̀ nísìnyí. Ẹ mọ tó ṣẹlẹ̀. Wọ́n níbi eríire láti ń rẹ eríire. Wọ́n níbi oríire láti ń oríire. Mọ̀lánà Ṣéwù Ìsá àlẹ́ authentic sí kó Búbákàrí Sàláàtì. Àbàbà wa tẹ́tí kìsìkò Sàláàtì. Níjó ní tí mo wà ní ọ̀dọ̀ mo wá ń ṣàlàyé pé kí ló dé dáìjà máa ṣerú sí àwọn bàbá yìí. Ẹ máa fi sí kóṣókọ tiyín. Ẹ máa fi sí Àwọn kóṣókọ bàbá tiyín. yẹn ni wọ́n tọ́ àná wa ṣe tó ní fi dá. Ó ní fi dá. Ẹni èsì mọ̀ wá fi sí nísìn. Wọ́n sì máa fi sí nísìn. Àmọ́ bó ti ṣe rí mo gbà wọ́n láyè kan jókòó ìṣẹ́jú márùn-ún tẹ́ bí ni wọ́n bá wá kèé ṣe tó ń wà sí. Bàbá wa ẹbí ni wọ́n bá wà kèé ṣe ó wà sí. Ṣé káàdì níyà? Àṣàlàtìyà. Ṣé káàdì níyà? Ẹ máa bọ̀. Ẹ máa bọ̀. Èyí wọ̀ láwo ó dà wọ́n dò tẹ́lẹ̀ àgbàtà gba àwọn adájọ́ lò tẹ́ ọ̀rẹ́ ara wọn ni wọ́n mọ̀ bá ṣe ń ṣera wọn.
ẹnu méjì sí mẹ́ta pẹ́tẹ́ mi jẹ́ mo ti san. a ti san. ẹ wá jókòó kára àlùbáríkà lára yín toró rè é ké ń sòsì kèé sèṣì mọ́ yàn lọ́wọ́. bàbá Ṣẹ́fùlì Kádìrí ìyàwó ni ẹ jókòó abẹ́rẹ́ àlùbáríkà lára yín. ẹ dákun tó rà nígbàmí ẹ jẹ́ ń dúró báyìí náà ni yóò fi yá ẹ ṣàánú mi. wọ́n ní ká jókòó yóò fi rọrùn. ẹ dákun ẹ ṣàánú mi. ọ̀sẹ̀ lórí tó báyìí náà. bàbá ọmọ wa ẹ jẹ́ yọ̀ǹda yín dá. bàbá Ṣẹ́fùlì Kádìrí ìyà. ẹ jẹ́ yọ̀ǹda yín. ẹ jẹ́ yọ̀ǹda yín. ìgbà tẹ́ ẹ ti ṣe ìgbìyànjú èyí tí ẹ lè ṣe yìí. ìgbà tẹ́ ẹ ti ṣe ń tẹ́ ẹ fẹ́ ṣe fún wa lóore yìí. kí a tún máa bẹ́ẹ̀ni. o wò pé gbogbo abiyamọ ayé tó wò yìí pé ògo kan lọ́lọ́run yọ yìí. gbogbo abiyamọ ayé tó rò pé ògo kan lọ́lọ́run ti yọ yìí. ṣé wọn náà lè tọrọ pé ibi ọmọ tèmi náà bá wà ó kọ́ṣẹ́ ni. ó kàwé ni. ó kàwé ni. ó kéwú ni. ìtajà ni. ìtajà ni. bísínẹ́sì ní bísínẹ́sì ní ṣe. yóò pé kóhun náà jókòó kó jẹ́ èèyàn mẹ́. ọlọ́run jẹ́ kó ọmọ tèmi náà jókòó kó jẹ́ èèyàn báyìí. owó àlùbáríkà níyàn yẹn la fẹ́ ká dà lára àwọn tó lọ ń sọ di bẹ́ẹ̀. owó àlùbáríkà òun la fẹ́ ká dà níyàn lára àwọn tó lọ ń sọ di bẹ́ẹ̀ kó lè sílẹ̀ fáwọn náà. òun ló ṣe dá wọn dúró pé bọ́lọ̀ ń ṣe wọ́n yìí kò ṣèṣì mọ́lọ̀ lọ́wọ́. bọ́lá ń ṣe wọ́n yìí kò ṣèṣì mọ́lọ̀ lọ́wọ́. gbogbo abiyamọ àtàfà tó náà pé níjọ́ kan lọ́wọ́ ó nàró ayé àwọn tó nàró ni mo tọrọ àlùbáríkà bẹ́ẹ̀. gbogbo abiyamọ àbáfà tó wò pé àwọn tó lọ nàró ni bí n bá ti tọrọ fún wọn ọlọ́wọ́ tẹ̀ wá ayé tèmi náà. bàbá wa Al-Baghdadi. bàbá Al-Baghdadi. Yóò Baghdadi. nínú àwọn àrífín ni. nínú àwọn àrífín ni. wọ́n kì í sọ àwọn àrífín èdè tí wọ́n mọ ọ̀tọ̀ ní alimu ọ̀tọ̀ ní alimu Rabbani. wọ́n láwọn ará àlùbáríkà náà lára bàbá wa authentic 1,000. 1,000 naira. ìṣúná àwọn náà ní 1,000 naira. 1,000 naira. kí wọ́n náà bá rí kó nẹ́sẹ̀sì pé kí wọ́n náà tọrọ àlùbáríkà láyé àlùbáríkà. wọ́n náà bá rí pé èmi náà fẹ́ kọ́ màmí jọ bàbá wa. pé ọwọ́ Ọlọ́run ló fa bàbá wa Ọ̀tẹ́yọ láàrin ògo. Ọlọ́run ló fa bàbá wa Ṣẹ́fùlì Kádìrí. àwọn náà ní fa mo tọrọ àlùbáríkà bẹ́ẹ̀. àwọn náà tọrọ àlùbáríkà bẹ́ẹ̀. ẹ̀sìkẹ́ náà ní bàbá wa láti 1,000 naira. ọmọ wa alájà wa náà lọ́dìdẹ yìí. ọlọ́pẹ́ bọ́ọ̀lù ń ṣe bàbá wa Hasbunallah. àwọn alájà náà sí yíyan yìí. mami láti àlìkálí lága kanu ni. àwọn alága kanu ni. alájì wa Abdulhamid Kejì dọ́kítọ́rù Bákí. Dr. Bákí. àbúrò wọn nù ni. àbúrò wọn nù ni. àwọn ni wọn ìjà dààmú. bàbá láti olóko ẹ̀ ní dààmú. ní dààmú. gbogbo àwọn tán wá láti olóko lọ́wọ́lọ́wọ́ sábà ń dá yín lóhùn. Insha Allah. ọlọ́run Muhammad. gbogbo tí wọn náà bá ní tọ́ ọ̀pọ̀ ọlọ́run sọmọ tèmi náà lọ́mọ. sọmọ tèmi náà léèyàn. dúdú ìyá wa láti Bádíà. Mami àgbà ìyá Gódì. Ìyá bàbá Àmọ̀sá. Wọ́n ra àlùbáríkà lára ọmọ àlùbáríkà. Wọ́n máa jẹ́jà o. Ìyá Zainabu. Wọ́n ra àlùbáríkà. Látara ọmọ àlùbáríkà. Pẹ̀lú ìyá wa Fúlàní. Pẹ̀lú gbogbo àwọn ọmọ ọlọ́wọ́ sọ̀tà àlùbáríkà. Ọlọ́wọ́ sọ̀tà ọmọ àlùbáríkà. Ìyá wa Al-Miskin. Gbogbo àwọn ọmọ wa ní ọ̀dọ́ àlùbáríkà. Àbá wa Mọ̀lánà Ṣéwù Ìsá Àlọ́tẹ́. Ṣéfùlì Kádìrí Àsíkò. Ọlọ́run ọba wulẹ̀ ti ń tó wọn. Wọ́n dẹ̀ ń sanwó wọn bí tó ti ga. Wọ́n dà mo sọ pé máa gbọ́n díẹ̀ lẹ́ ìyá wa láti Ọ̀yọ́ Ajíbáwá ẹ̀. Pẹ̀lú ọlọ́wọ́ ṣe gbogbo alálùbáríkà. Bàbá ànàkùnmọ̀lá láti. Bàbá Ṣéwù Sàdálà láti Lágàsà. Wọ́n láwọn ará àlùbáríkà náà. Ìyá Kudus. Láìláìlélá. Ó yà lọ́kẹ́ padà wá. Bàbá Al-Miskin láti Lágàsà. Yé! Ó bá wọn bàbá àlùbáríkà yìí. Náà ń yọ yìí. Gbogbo wa ti ṣe rire o. Ẹni tí o bá dá òtútù ẹni kò ṣe àmì. Òṣèṣe tí mo jókòjókò. Òṣèṣe tí mo amúdánlára ọlọ́wọ́ ibi ìyá kára fún wa ìyá kára sẹ́yìn. Àmì tẹ́mi ní ni pé kò ní sẹ́kẹ̀ nìkan tí ó ṣe ìbú wa. Sallallahu alaihi wasallam. Ànùfáwí. Ẹkúlóòzù. Ògbọ́ tápà. Wọ́n sì ní ìgbọ́jẹ̀ kan owó tápà ní kí n sọ látàrọ. bẹ́ẹ̀ni bàbá kò sí lọ́mbẹ̀. Ṣé ká sọ sí ni? Ọmọ ìyá mi ló tó. Ìyá rẹ̀ pẹ̀lú ògbọ́lẹ̀ ní padà wẹ́yìn. Bá a ṣe ń rán àlùbáríkà ọlọ́wọ́ sọ gbogbo ẹ̀dá lálùbáríkà. Sallallahu alaihi wasallam. Ìyá ìṣe wọ̀ ń dá. Ṣé wọ́n á máa dá sọ́ọ́lá
Faridu zamani lẹ́ni kàlífàtúnlá. Ebìjà ìṣèwò ẹ̀dá. Ṣèwò àmàdá sàlátì. Faridu zamani lẹ́ni kàlífàtúnlá.